Ṣé lóòótọ́ ni àwọn Mùsùlùmí kan ń dúnkòokò mọ́ Davido? Ṣé lóòótọ́ ni àwọn Mùsùlùmí kan ń bá Davido fa fákínfà lórí àwo orin tó ṣègbè jáde? Orúkọ mi ni Adéọmọdé. Láti bí ọjọ́ mélòó sẹ́yìn ni awuyewuye ti ń lọ nígboro lórí àwo kan tí Davido ṣe parí, bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe oníwulẹ̀ ní orin náà. Ìkan nínú àwọn olórin tí Davido ń kó jẹ ni ó ní àwo orin yìí, ṣùgbọ́n Davido ni ó fi àwo orin léde lójú òpó Instagram ẹ̀. Ní kété tí ó dẹ̀ ti fi àwo orin léde ni àwọn Mùsùlùmí kan ti tako àwọn ìgbésẹ̀ kan tí ó gbé nínú àwo orin yìí. Kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú àwo orin yìí tí àwọn Mùsùlùmí tí wọ́n fi yarí? Òun ni wípé nínú àwo orin yìí àwọn kan múra gẹ́gẹ́ bí Mùsùlùmí bẹ̀. Wọ́n múra, wọ́n wọ jàlámíà tí wọ́n ń pè, tí wọ́n sì dé àwọn fìlà funfun táwọn Mùsùlùmí máa ń dé yẹn. Wọ́n sì ń jó. Kódà nínú ijó wọn, wọ́n ṣe bí àwọn Mùsùlùmí ti máa ń ṣe nígbà tí wọ́n bá ń rawọ́ ẹ̀bẹ̀ àdúrà. Ṣùgbọ́n tí ẹ bá wò ó, ohun tí àwọn Mùsùlùmí ń gbìyànjú láti sọ ni wípé kì í ṣe bí àwọn ṣe ń ṣe nínú ẹ̀sìn àwọn nìyí. Mùsùlùmí ò kì í jó nínú mọ́sálásí. Ẹ wo ẹnìkan tó gun òkè lọ níbi gbohùngbohùn ní òkè ní gbogbogbò tí wọ́n máa ń gbé sókè mọ́sálásí yẹn. Ẹ wo ẹnìkan tó gun orí òkè náà lọ tó ń jó ń bẹ̀. Àwọn Mùsùlùmí sọ wípé àwọn ò kì í ṣe báyìí nínú ẹ̀sìn àwọn. Ohun tó fa wàhálà gan nìyí. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ló ti ń sọ wípé kí ló ń ṣe àwọn Mùsùlùmí yìí gan, wàhálà wọn ti pọ̀ jù. Ṣùgbọ́n mo fẹ́ kí ó yé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pé ìdálù ní ìṣèlú o. Ìdálù ní ìṣèlú. Ọ̀kọ̀ọ̀kan àwọn ẹ̀sìn tí ó wà ní orílẹ̀ ayé ni wọ́n ní ìlànà tí wọ́n ń tẹ̀lé àti bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn wọn. Bí ó tilẹ̀ jẹ́ wípé a rí àwọn ẹ̀sìn kan tí kò bìkítà. Lára wọn ni ẹ̀sìn àwọn ọmọ ẹlẹ́yìn Kristi àti ẹ̀sìn ṣẹṣẹ àti àwọn ẹ̀sìn àwọn Hindu tí a mọ̀ sí ẹ̀dá àwọn India. Ẹ rí i pé púpọ̀ àwọn sinimá wa ló ṣe pé àwọn míì máa ń kọ ìtàn tako àwọn ẹ̀sìn yìí, tàbí kí n sọ wípé àwọn nǹkan míì tí àwọn èèyàn máa ń ṣe láti fi àwọn hàn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn yìí nínú sinimá tó jẹ́ pé kò rí bẹ́ẹ̀. Fún àpẹẹrẹ, a ti rí èèyàn tó gbé ewúrẹ́ wọnú ilé ìjọsìn lẹ́nu lọ́lọ́ ẹ̀ nínú àwo orin tí èmi ò sì rí ilé ìjọsìn tí wọ́n tó máa ń gbé ewúrẹ́ wọnú ẹ̀. Yàtọ̀ sí èyí, a rí àwọn tó ṣe pé wọ́n máa sọ pé èṣù dá, èṣù ṣe kinní kan, èṣù ló dá Ọlọ́run ọba, èṣù bínú kúrò ní ọ̀dọ̀ Ọlọ́run, èṣù ló ń ṣe gbá. Tí a sì mọ̀ wípé ìyàtọ̀ ń bẹ láàrin èṣù táwọn ẹlẹ́sìn àbáláyé ń bọ àti sátánì tàbí àsítánì. Ọ̀kọ̀ọ̀jọ̀kan àwọn nǹkan báyìí ló máa ń ṣẹlẹ̀ ní àwùjọ wa tí àwọn oníṣẹ́ ọnà aláwòmọ́ lítírésọ̀ tàbí àwọn bí àwọn àpohùn, àwọn onísinimá, àwọn òǹkọ̀wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé wọ́n ń ṣe àṣìṣe ẹ̀ nínú àwọn iṣẹ́ ọnà wọn. Èmi wá fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ́ ọnà aláwòmọ́ lítírésọ̀ wa, yálà àpohùn ni, yálà eléré orí ìtàgé ni, yálà òǹkọ̀wé ni, yálà òǹkọrin ni. Ẹ máa ṣèwádìí ìjìnlẹ̀ lórí àwọn àròkọ tí ẹ bá fẹ́ pa sí àwùjọ wa. Ẹ máa ṣèwádìí ìjìnlẹ̀ lórí àròkọ tí ẹ bá fẹ́ pa sí àwùjọ wa. Ẹ súnmọ́ àwọn tó wà nídìí nǹkan náà. Ẹ bèrè lọ́wọ́ wọn bí wọ́n ṣe ń ṣe nǹkan náà. Kí ló àwọn awuyewuye báyìí má bàa máa bóde mọ́. Kó má bàa máa bóde mọ́. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí ìpínlẹ̀ mọ́kàndínlógún ni wọ́n ti fi òfin sílẹ̀ pé tí àwọn bá rí kí ẹnikẹ́ni kó mú àwo ìwá sí ìpínlẹ̀ àwọn, wàhálà ni wọ́n máa dà sí irú ẹni bẹ́ẹ̀ lọ́rùn. A sì fi rí àwọn tó ṣe pé láti ìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ kùgbákùgbé wọ́n ti ń fi ránṣẹ́ sí Davido. Bó tilẹ̀ jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí Davido sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n èèyàn máa ń wá ọ̀rẹ́kọ̀rẹ́ ni o, èèyàn kì í wọ̀ ọ̀tá kú ọ̀tá. Àti pé mo wà fún oníwà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. Mo wà fún oníwà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́. Kí a sì máa ṣe, torí mo fẹ́ kí nǹkan yìí wá. Ṣé rí iṣẹ́ aláwòmọ́ lítírésọ̀ tí ẹ̀ ń wò yìí, yálà ó jẹ́ òǹkọrin, ó jẹ́ àpohùn, ó jẹ́ eléré orí ìtàgé, fẹ́ kẹ́ mọ̀ wípé àyègbè ló jẹ́ fún àwùjọ kan. Àyègbè ló jẹ́ fún àwùjọ kan. Ó máa ń jẹ́ kí a mọ bí àwùjọ kan ṣe rí ni tó bá kọ orin jáde. Nínú orin yẹn,
ìṣesí orin náà tàbí àwọn nǹkan tó bá fi hàn nínú orin náà ó máa jẹ́ káwọn èèyàn àwọn tó bá ń wò pàápàá àwọn tí ò jẹ́ ará àwùjọ náà ká máa wò pé bí wọ́n ṣe ń ṣe ní àwùjọ yẹn nìyí. Tí irú fọ́nrán tí Davido fi síta yìí ó máa jẹ́ káwọn mi máa wò lóòótọ́ pé bóyá ara ìlànà ẹ̀sìn mùsùlùmí ni èyí nǹkan tí ó fà á tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí fi tako ní eléyìí. Fún àpẹẹrẹ ara àwọn sinimá kan ní orílẹ̀-èdè Nàìjíríà táwọn kan wò ní orílẹ̀-èdè míì níbi tí a ti rí pé ọmọkùnrin kan tó jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó fẹ́ ìyàwó láti orílẹ̀-èdè míì ó wá mú ìyàwó ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n àwọn òbí ẹ̀ tako pé torí ẹni tó gbọ́ èdè wọn ẹni tó mọ̀ nípa àṣà wọn ló mú wá wọn náà wọn ò ní gbà. Èyí ti fi ìtumọ̀ ó ti fún àwùjọ wa ní ìtumọ̀ míì pé a kì í tẹ́wọ́ gba obìnrin tí ọmọ wa bá fẹ́ láti orílẹ̀-èdè míì tó sì rí bẹ́ẹ̀. Ara àṣìṣe tí àwọn oníṣẹ́ ọ̀nà yìí ń ṣe ní àwùjọ wa nìyí torí ọ̀kẹ́ àìmọye àwọn ọmọ orílẹ̀-èdè wa ló ṣe pé wọ́n fẹ́ ọmọ orílẹ̀-èdè míì tí wọ́n sì ń ṣe dáadáa táwọn ìyá ọkọ wọn sì tẹ́wọ́ gbà wọ́n. Ṣùgbọ́n tá a bá wá ṣe sinimá pé ìyá ọkọ ò kì í tẹ́wọ́ gba obìnrin tí a bá fẹ́ láti orílẹ̀-èdè míì ṣe rí pé wọ́n ń fún àwùjọ wa ní ìtumọ̀ tí ò dáa. Ara àwọn àṣìṣe tí à ń ṣe nìyí. Mo sì fẹ́ díẹ̀ bí irú ìjọba náà torí yẹ kí ìjọba máa yẹ ọ̀kọ̀ọ̀kan iṣẹ́ táwọn èèyàn bá ń gbé bóde ká máa yẹ̀wò fínífíní kó tó máa buwọ́ lù kó tó máa fọwọ́ sí kó má ṣe pé irú àwọn nǹkan báyìí máa padà máa dá wàhálà sílẹ̀ ní àwùjọ wa. Mi ò fẹ́ kẹ́yìn olólùfẹ́ wa kẹ́ ẹ rí i pé ẹ̀sìn kan kórìíra ẹnìkan tàbí kò kórìíra ẹnìkan wọn tá a bá ń ṣe ó yẹ ká máa fi paroko dáadáa sí àwùjọ wa ni ká sì máa fi ṣe ká máa fi jẹ́ kí àwọn èèyàn máa mọ̀ pé àwùjọ wa nǹkan dáadáa wà ń bẹ̀ ẹ̀sìn wa nǹkan dáadáa wà ń bẹ̀. Kì í ṣe Davido nìkan ní ọ̀rọ̀ ẹ bá wí o ó bá gbogbo ẹ̀yin tó kù wí tó ṣe pé tí ẹ bá fẹ́ ṣe sinimá tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn mi ibi burúkú yẹn lè máa tẹpẹlẹ mọ́ kódà kí tẹ̀sí pé ibi burúkú nìkan torí lóòótọ́ kì í ṣe gbogbo kò sí ẹ̀sìn tó lè sọ wípé àwọn ò ní àwọn tí ó dáa àtàwọn tí ò dáa ní àárín àwọn kò sí ẹ̀sìn náà. Ṣùgbọ́n nǹkan tí ẹ bá fẹ́ ṣe nǹkan kan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn kan tàbí àwùjọ kan ẹ súnmọ́ àwọn tí ó wà nídìí ẹ béèrè àwọn nǹkan kan lọ́wọ́ wọn ẹ rí i pé ẹ mọ nǹkan náà dájúdájú kẹ́ tó gbé bóde. Ó yé wa ẹ rí i pé ẹ mọ nǹkan náà dájúdájú kẹ́ tó gbé bóde kì í ṣe pé kẹ́ ẹ ṣe nǹkan tako ìlànà àti ìṣe àwùjọ tàbí àwọn ẹ̀sìn kan. Ó jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Davido. Lọ́wọ́lọ́wọ́ tá a ti ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà ti ń fẹ́ ẹ̀dùn ẹ̀hónú wọn hàn o kódà àti rí àwọn mùsùlùmí tí wọ́n ti ń fa àwòrán Davido ya báyìí tí wọ́n ti ń fa àwòrán ẹ̀yà tí wọ́n sì ní àfikún bóde kó wá tọrọ dáríjì tàbí kó wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn mùsùlùmí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ Davido tí wá láti wá tọrọ àforíjì ní gbangba nǹkan tí ó kàn sí ni pé ó ti yọ fọ́nrán náà ó ti yọ kúrò lójú òpó Instagram ẹ̀ ó ti yọ kúrò ńbẹ̀. Ó jẹ́ ibi tí ọ̀rọ̀ dé dó lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n èmi á tún wá fi àsìkò yìí rọ ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí pé ṣe rí nǹkan tí èèyàn bá ti mọ̀ kò mọ́ ni o nǹkan tí èèyàn bá ti mọ̀ kò mọ́ ni. Èmi á sọ wípé Davido ò mọ́ láì dání. Ṣé pé púpọ̀ àwọn èèyàn ló ṣe pé wọ́n kọbẹ̀rẹ̀ sí ṣíṣe ìwádìí nǹkan kan mọ́. Èèyàn dẹ̀ kì í mọ̀ ju ibi tó bá rìn dé lọ. Èèyàn dẹ̀ lè ní làákàyè ju nǹkan tó bá mọ̀ lọ. Èmi ò rò pé Davido ní lọ́kàn láti mọ̀ọ́mọ̀ ba ẹ̀sìn kankan jẹ́ torí kì í ṣe ẹlẹ́sìn kìrìyó nìkan ló ń gbọ́ orin Davido. Àkàìmọye àwọn mùsùlùmí kódà nínú àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ tí wọ́n jọ jẹ́ alábàáṣiṣẹ́ papọ̀ àkàìmọye àwọn mùsùlùmí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká wò níwò pé ó fẹ́ ba ẹ̀sìn wa jẹ́ ẹ jẹ́ ká wò níwò pé kò mọ̀ láì dání. Ẹ jẹ́ ká wò níwò pé kò mọ̀ láì dání. Nínú ìfẹ́ ẹ wá jẹ́ kí a pè sí àkíyèsí nínú ìfẹ́ kì í ṣe nínú ìjà kì í ṣe nínú èpè kì í ṣe nínú ìbúbú kì í ṣe nínú ìkórìíra. Ẹ jẹ́ kí a fi hàn pé ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn tó ní ìfẹ́ ni. Ó jẹ́ bó sì jẹ́. Àjọmádé ni orúkọ mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fọ́nrán yìí kí ẹ sì tẹ̀lé mi lójú òpó YouTube mi. Ó dàbọ̀.